tọ́rọ̀ bá ti di pé o ti kó nǹkan sáyà wàhálà ti pọ̀ ìdààmú yẹn ti wá di anxiety sínú gbèsè ayé ẹ̀ mí ẹ̀ ń ṣe gulegule bó sun òrórùn sùn bó jókòó ráyè jókòó mọ́ lórí ìdààmú kan sí méjì. Anxiety kì í ṣe nǹkan tó dáa, kì í sì gbóògùn bọ̀rọ̀. Orúkọ Ọlọ́run ló fi rọ̀ allazina amanu wa tatma'innu qulubu bi dhikrillah ala bi dhikrillahi tatma'innul qulub. Ya-Quddus orí jẹ orí mu gbogbo ẹ̀ tí wàá dá nǹkan sára ẹ̀. Ya-Quddus 1111 ló máa ṣe every day. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá iṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 2044237680 First Bank of Nigeria. Account number fáwọn ọmọ aláìní 2044237680 First Bank of Nigeria. Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run tẹ́ fẹ́ kọlù wa ẹ pè wá, tẹ́ fẹ́ bá wa ra ọjà fún èyíkéyìí nínú ìpèníjà WhatsApp wa àbí kẹ́ kọlù wa lórí +234 810 913 1425. Ẹ kọlù wa àbí kẹ́ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Àjàlẹ́kì Lagos bí Ismail Ta'ala. Ya-Quddus orúkọ Ọlọ́run ọba tó lágbára, ọba tí ò lábàwọ́n, ọba tó mọ́kàngá, ọba tó ju gbogbo nǹkan tó dá lọ, ọba tí gbogbo nǹkan tó dá máa ń wá ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀ tóun ò sì nídìí ìrànlọ́wọ́ ẹnìkan, ọba tó mọ́kàngá, ọba tó lè ṣe gbogbo nǹkan. Ọlọ́run ọba ni kò gbára lé. Ya-Quddus 1111 máa ṣe every day. O lè ṣe láàárọ̀, o lè ṣe lálẹ́, o lè ṣe lọ́sàn-án, kó dẹ̀ máa ṣe sàárà ẹ̀. Má fojú dí o. Anxiety tí ò jẹ́ kó sùn, nǹkan tó kó wàhálà bá ọkàn ẹ tí ò jẹ́ kó sùn, wọ́n ti gbogbo ẹ, wọ́n ò jẹ́ kó rógo ẹ lò, òun rí ìjákulẹ̀, òun ní promise and fail, òun rọ́kọ fẹ́, òun máa mú bọ́, òun kọ́lé òun rí kọ́, ó kọ́kan lákọ̀ọ́tì, ó wà lóyìnbó bí aláìsí, òun rí físà gbà. Gbogbo nǹkan tó jẹ́ ìpáyà fún ẹ tó ti wá di anxiety sínú ìgbésí ayé ẹ. Ìyàwó kọ ẹ ni, ọkọ kọ ẹ ni, gbogbo nǹkan tó wù kó ti jẹ́ bànújẹ́ tó dẹ̀ ń fẹ́ àtúnṣe pé kọ́lọ̀ wá dùn ẹ nínú lọ máa ṣe Ya-Quddus. Ya-Quddus òun ni kó lọ máa ṣe, ó lágbára púpọ̀ jù 1111 kó dẹ̀ máa ṣe sàárà ẹ̀. Fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jẹ àǹfààní ẹ̀. Orúkọ Ọlọ́run ọba tó lágbára, ó kì í rọ́jà ta ni, òun ta mọ́tò, òun ṣe bísínẹ́sì, alájàpá ni ẹ, àbágbẹ̀ ni ẹ, lọ máa ṣe Ya-Quddus. Ya-Quddus, Ya-Quddus. O lè ṣe láàárọ̀, o lè ṣe lọ́sàn-án, o lè ṣe lálẹ́, o lè ṣe ní táìmù dùá ní nǹkan bíi 9 àárọ̀. Èyíkéyìí nínú ìpèníjà contact Sheikh Afagba International Limited, both natural and spiritual problem. Bẹ́ẹ̀ ni ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Àjàlẹ́kì Lagos. Aláwọn special package fún obìnrin tó ń wojú Ọlọ́run bá fọ́mọ ẹni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́. Táyé ń dà láàmú àìsàn tó ti lògùn sí tí ò lọ́wọ́ ayé nú lẹ́sẹ̀ ayé nú. Àtẹni tó ẹ pé ń forí kókó aláǹtakùn jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun tó ń máàmú bọ́ tó ń rí ìjákulẹ̀. Obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ ẹ̀dà sọmúroro hormonal imbalance. Abẹ́ni tó ní cancer, diabetics, asthma, stroke, TB, tuberculosis, staphylococcus, gbogbo oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn egbòogi wà tó rọ́lọ́run ò ní dá àìsàn kan kó má fi ìwòsàn ẹ̀ sí lẹ́gbẹ̀ẹ́. Kó lè dá ilẹ̀ ó dá wa ò fálítẹ́tìlẹ́bù dá wa ò lè dá yékùn fálátẹ́tìlẹ́bù òbí aram. Gbogbo ẹ̀ olólùfẹ́ wa ẹ share program yìí, kò síbi tẹ́wà tí product wa ò dé tá àti lè send kan sí yín. Ètò àdúrà wà tá a fi yanjú kéèsì yín fún yín, ètò sàárà wà tá a fi yanjú ẹ̀, ètò àdúrà wà tá a fi yanjú ẹ̀, alukurani wà níyàn tú ìhàn tá a fi yanjú ẹ̀ fún yín, àtàwọn àlálípa òde àtìlíkà òdúdú ńlá àwọn ọmọ yìí tí ilá wa rọ̀súlẹ̀ àwọn oníkọjá inú àlá Ọlọ́run àti tòjíṣẹ́ inú yín á dùn ayọ̀ yín á kún. Ẹ pè wá fèké nínú ìpèníjà Bismillah Ta'ala. Kò síbi tẹ́ bá wà nílùú Nàìjíríà ni àti nílé lódò lókè òkun, DHL máa gbé pákéjì yín wá fún yín. Bismillah Ta'ala, ọlá tí tóbi Ọlọ́run. Ẹ share programu yìí, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ ní rí wàhálà, ẹ ní rí dààmú, ẹ ní rí ìjákulẹ̀, òkè òkè lẹ́ máa lọ, inú yín máa dùn ayọ̀ yín máa kún bí akila ilaha illallah sayyidina Muhammadu Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Assalamu wa ila liqa'i.